gbajúmọ̀ pásítọ̀ tó fi ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ibùgbé ní ìyún pásítọ̀ káyọ̀dé àmúṣán, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí àgbàlá gabriel. Bàbá náà mà ti sọ̀rọ̀ lórí àwọn ẹ̀sùn burúkú tí wọ́n fi ń kàn án, pàápàá ẹ̀sùn jìbìtì àti ẹ̀sùn ìṣekúṣe ìyún ẹ̀sùn àgbèrè tí pásítọ̀ àgbàlá gabriel tó sì ti jẹ́ kó di mọ̀ pé èèyàn lè wà nílé ayé kó dirú ipò tóun dì mọ́, pàápàá ẹni tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run, kí ó má rí ara àwọn ìpèníjà àti ìdojúkọ tí òun rí ní àsìkò yìí. Ẹ rántí pé láti bí ọdún díẹ̀ sẹ́yìn ni pásítọ̀ káyọ̀dé àmúṣán ìyún àgbàlá gabriel lòun náà ti darapọ̀ mọ́ ọ̀kan lára àwọn gbajúgbajà pásítọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. Ohun tó sì mú kí òkìkí àgbàlá gabriel kó tètè jáde ó ní bí iṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ bó ṣe jẹ́ pé ó máa fi ń ṣàánú àwọn èèyàn ni, pàápàá àwọn tó kù díẹ̀ káàtó fún. Bí àgbàlá gabriel bó bá ti rí àwọn tí ó nílò ìrànlọ́wọ́ yálà lórí àìsàn ni tàbí àtijẹ àtimọ, níṣe ni ó máa gbé wọn sórí ẹ̀rọ ayélujára tí ó bẹ àwọn èèyàn láti ṣàánú fún wọn, tó sì jẹ́ pé báwọn èèyàn bá ti dáwó jọ káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti òkè òkun, ẹni àgbàlá gabriel yóò fowó ọ̀hún yóò fi ṣe nǹkan tí ẹni tó ń gbowó jọ náà tí ó fẹ́, tàbí láti fi mú ilé ayé ẹni tọ̀hún láti fi yí padà. Gbogbo nǹkan báyìí ló sọ àgbàlá gabriel ló sọ di gbajúgbajà, pàápàá nígbà tí ó tún ṣe ìrànlọ́wọ́ fún àwọn gbajúmọ̀ òṣèré tíátà kan tí wọ́n ti jẹ́ àgbàlagbà. Eléyìí ló jẹ́ kí àgbàlá gabriel kó di ìlúmọ̀ọ́ká. Ṣùgbọ́n nínú ọdún tá a wà yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ni máa tú àwọn àṣírí burúkú nípa àgbàlá gabriel. Ọmọbìnrin kan tó ń jẹ́ Kejì tí àgbàlá gabriel tó gba owó ìrànlọ́wọ́ jọ fún ní kọ́kọ́ tú àṣírí ẹ̀ wípé ọgbọ́n jìbìtì iná fi gba gbogbo bíi mílíọ̀nù 4 náírà tí wọ́n gbàjọ fóun ní pásítọ̀ àgbàlá gabriel ni ó fi gbà lọ́wọ́ òun. Nígbà tó tún yá ni àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára kan, pàápàá tí wọ́n ń pè ní Ìyálájé courtroom, ni òun náà ló jáde ló fẹ̀sùn kan pásítọ̀ àgbàlá gabriel pé ó fún akọrin ìjọ ẹ̀kan ní oyún, èyí tí wọ́n ń pè ní bólú, tí wọ́n ní ó wà lọ́mọ ọdún 23 nígbà náà, 23 years of age, tó lọ́mọ náà ṣẹ̀ pé ọmọ ọdún 25 báyìí, 25 years of age, tó sì ní ìbejì. Ní pásítọ̀ àgbàlá gabriel ní ọmọ bólú ló padà bí fún pásítọ̀ àgbàlá gabriel, tó sì ní pásítọ̀ àgbàlá gabriel ó ti padà lọ gba ilé síta fún bólú. Gbogbo ẹ̀sùn tí wọ́n ń gbé kiri orí ẹ̀rọ ayélujára rèé, èyí tí ó ti fẹ́ bà pásítọ̀ àgbàlá gabriel lórúkọ jẹ́. Ṣùgbọ́n nígbà tó ń fèsì, nígbà tí ìwé ìròyìn punch tí wọ́n pè é, pásítọ̀ àgbàlá gabriel ní ọ̀rọ̀ òun kò fi òun rárá. Ó ní bí wọ́n ṣe máa ń ṣe fáwọn ìránṣẹ́ ọlọ́run tó bá ti lórúkọ nìyẹn. Ó ní ká wúrú àwọn ìránṣẹ́ ọlọ́run bíi pásítọ̀ Enoch Adébóyè ti ìjọ Rìdíìmù. Ó ní kò sójúmọ́ kan kí wọ́n má sọ̀rọ̀ àbùkù pa àbá náà lórí ẹ̀rọ ayélujára. Ó ní gbogbo àgbélébùú táwọn jẹ́ ìránṣẹ́ ọlọ́run táwọn gbọ́dọ̀ gbé, òun náà ní irú ẹ̀.